Káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí ó ti ṣẹlẹ̀ báyìí. Gbogbo ọmọ Yorùbá wọ́n ti jí pásítọ̀ Redeem wọ́n ti jí gbé o. Wọ́n ti jí pásítọ̀ Redemption Camp wọ́n ti jí gbé ní ìpínlẹ̀ Nasarawa. Òun ni eléyìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó ń dé bá wa báyìí. Wọ́n ní pé àwọn ọ̀gbẹ́ni wọ́n ya wọ agbègbè níbi church níbi tí church tí pásítọ̀ yìí wà. Ó dàbí bẹ́ẹ̀ ni pásítọ̀ gan ń gbé. Bí wọ́n ṣe wọlé lọ bá pásítọ̀, wọ́n wọ pásítọ̀ lọ. Wọ́n tẹ̀ tó débẹ̀ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè nígbò gbàgbàgbàgbà oríṣiríṣi. Ó ti yé yín bó ṣe ń lọ. Nǹkan tí ìlú yẹn ti wá dà rèé. Gbogbo ẹ̀yin tẹ́yìn ń sùn, tẹ́yìn sọ pé kò sí kankan tó jọ Yorùbá nation, pé kò sí kankan tó jọ pé kí gbogbo wa ká pín. Ó ti wá ṣẹlẹ̀ báyìí. Ó ti kan pásítọ̀ Adeboye báyìí o. Nítorí pé lára àwọn pásítọ̀ Redeem àwọn ni wọ́n jí gbé yìí. Pẹ̀lú gbogbo ìròyìn tó dé bá wọn ní pé àwọn vigilante àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n jáde síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá bí wọ́n ṣe máa dá wọn dúró. Ṣùgbọ́n wọn ò rí wọn mú. Wọ́n tẹ̀ ní pé wọ́n tún ya wọnú igbó, wọ́n sá tẹ̀lé wọn. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílùú yẹn. Àfi kí Elédùmarè gbà wá. Kí ni pásítọ̀ Redeem tún ṣe fún wọn báyìí nítorí Ọlọ́run? Àfi kí Elédùmarè máa ṣàánú wa. Ó ti wá dé góńgó báyìí. Bí ọ̀rọ̀ Professor Banji Akintoye, wọ́n ní ó ti dé góńgó. Tension in Nasarawa as RCCG pastor Faturoti Olaniyi abducted at midnight. Orúgan tiẹ̀ ló ṣẹlẹ̀. Àwòrán pásítọ̀ náà òun lẹ̀ ń wò yìí. Níbi tó ti ṣẹlẹ̀ wọ́n ní resident of Karu, Nasarawa State woke up in fear after unknown gunmen stormed a residential area and kidnapped Pastor Faturoti Olaniyi of the Redeemed Christian Church of God (RCCG). The attackers reportedly invaded the RCCG quarters near Bristol Academy at the Federal Housing Authority (FHA) in Karu around 1:30 a.m. on Wednesday, June 24, 2025. According to security analyst Zaga Zola Makama, the armed men fired multiple shots into the air before dragging the pastor away to an unknown destination. Now, eyewitnesses said the terrifying sounds of gunfire sent residents fleeing in different directions. The attackers operated freely for several minutes without resistance, creating panic in the community. Ó ti wá dojú ẹ̀ báyìí. Now, àwọn èèyàn ti jáde tán. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pé kí Ọlọ́run kó da àárín àwọn Agbesunmomi, kí Ọlọ́run kó dàrú. Ó ti pẹ́ tí a ti ń pariwo eléyìí. Ó ti wá dojú ẹ̀ báyìí. Pásítọ̀ Iye Adeboye, ẹ bá wa tètè bá àwọn ìjọba sọ̀rọ̀ lórí bí gbogbo ẹ ṣe ń lọ. At least wọ́n máa gbọ́ràn sí pásítọ̀ Adeboye, wọ́n á gbọ́ràn sí yín lẹ́nu. Àwọn kan máa ní wọ́n máa gbọ́ràn sí GO lẹ́nu. GO nítorí Ọlọ́run ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Ó ti pẹ́ àwa náà ti gbìyànjú. Ìdí táwa fi ń pariwo pé ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè. Ó ti wá di nǹkan tó jẹ́ wípé bó ṣe wù wọ́n dẹ̀ lọ ṣe ń sìn. Àwọn èèyàn wọ́n kàn lè jí láàárọ̀. Wọ́n á ní òkè ẹ jẹ́ ká kàn sáré lọ jí eléyìí gbé. Ká jí eléyìí gbé. Nǹkan tó tẹ̀ tún wá ṣe pabambarì rẹ̀ òun ni wípé bí wọ́n ṣe ń jí ọ̀gbẹ́ni yìí gbé, wọ́n yin ìbọn sókè. Wọn kò sẹ́ni tó bí da. Wọ́n ní kò sẹ́ni tó bí da tó lè súnmọ́ bẹ̀ àbí ta ló fẹ́ kú. Nǹkan tó ti wá tí orílẹ̀-èdè ti wá dì rèé ní ìlú tí ó lọ́ba tó níjòyè tí a ní àwọn ọlọ́pàá. Gbogbo kíní yìí ò ṣẹlẹ̀ bí báyìí tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, ṣé báwa ṣe fẹ́ continue rẹ̀? A ti sọ pé a lè continue báyìí. Láyéláyé a lè continue bó ṣe ń lọ. Kò bójú mu.
àwa kẹ̀dẹ̀rẹ́ a ní gbà tá a bá ní gbà àwa náà la máa jáde tán fún ọ̀rọ̀ ara wa tí a máa pariwo wọn jáde. Ìwọ tó bá dákẹ́ wọ́n ní tó bá dákẹ́ tààrẹ àbá ẹ̀ dákẹ́. Àdúrà tá à ń gbà ni pé kí Ọlọ́run Elédùmarè ràn wá lọ́wọ́ kí pásítọ̀ yìí kàn máa lọ pàdánù nítorí pé àti ẹ̀ tí mọ oyè tán máa ní kán lọ mú wá. Big churches should protest their pastors this country sef. Okay o wọ́n ti pé gbogbo àwọn church ńláńlá kí wọ́n jáde. Redeemed Christian Church of God ni gbogbo àwọn ọmọ redeem ṣé in fact ṣáwọn èèyàn tẹ̀ máa jáde wá protest wọ́n á pariwo síta ara nǹkan tá à ń sọ rè kí gbogbo yín kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ fún wọn wípé àwa ò fẹ́ wọn Nàìjíríà mọ́. Wọ́n ní pé irọ́ ni o àfẹ́rẹ́ wọn Nàìjíríà wọ́n ní pé irọ́ ni pé wọ́n Nàìjíríà yẹn gangan ló tẹ́ àwọn lọ́rùn nítorí pé tó bá tẹ́ wọn lọ́rùn wọ́n máa jáde wọ́n á pariwo síta ṣùgbọ́n lọ́wọ́ yìí wọn ò fẹ́ pariwo. Now somebody is of the opinion that this church thing na wow, why can't they appoint northern pastor instead of Yoruba man, or am I seeing it differently? Okay èèyàn kan tẹ̀ jáde pé ẹ dúró náà ẹni tí wọ́n gbé lọ sí Nasarawa yìí ọmọ Yorùbá mà ni òun ló lọ Nasarawa tó lọ jẹ́ pásítọ̀ wọn ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ gangan ní orílẹ̀-èdè yìí àti ọmọ Haúsá o àti ọmọ Yorùbá o Ọlọ́run kan náà là ń sìn àfi kí Elédùmarè kó gbà wá. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ ó ti wá dé góńgó báyìí bí a bá wí àwọn kan á ní pé a kàn ń sọ̀rọ̀ ni pé àwa ni a mọ nǹkan tá à ń sọ lọ́wọ́ yìí ó ti wá di wípé wọ́n ń lọ ń ká àwọn èèyàn mọ́lé ni o wọ́n ti rí pé àwọn èèyàn dàbí wọn fẹ́ máa travel eléyìí àmì rèé fún gbogbo àwọn tán ní pé àwọn tán máa ní pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí pé àwọn pé orí ọkọ̀ òfurufú làwọn fẹ́ máa gbà táwọn fẹ́ fi máa fi travel. So ìwọ tó bá ní pé ṣèbí wọ àyín tẹ́ ń travel lọ́nà ni wọ́n máa attack nínú igbó ṣùgbọ́n sìn àwọn lè tuntun pohùn dá wọ́n ti pe ìwàdà wọ́n ti pe style dà wọ́n lọ ká àwọn èèyàn mọ́ ilé wọn lọ́wọ́lọ́wọ́ yìí bí gbogbo ẹ̀ tún ṣe ń lọ yìí wọ́n ká wọn mọ́lé ni kí ló ń ṣẹlẹ̀ gangan nílùú yẹn àfi kí Elédùmarè kó máa ṣọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pariwo pé pé ní bí gbogbo ẹ ṣe ń lọ yìí election tó ń bọ̀ yìí k'Ọlọ́run ṣọ́ wa ni Ọlọ́run ló mọ irú itú tí wọ́n fẹ́ pa ṣebí wọ́n ní pé 2 years to election láwa Ọlọ́run ló mọ irú itú tí àwọn ará bíi tí wọ́n fẹ́ pa kí election tó wá kó súnmọ́lé 2 years to election tó bá yẹ pé 6 months àbí a year to election kí ló wá fẹ́ ṣẹlẹ̀ kábíyèsí Elédùmarè àfi kí Elédùmarè kó máa ṣọ́ wa ni. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe ní rí jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ̀wọ̀ bẹ́ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀ ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.